irú kí tún leléyìí ọkọ gúnyàwó rẹ̀ lọ́bẹ pa ló bá dọjọ́ kejì lòun náà bá gbé májèlé jẹ. wọ́n ní béèyàn bá jorí ahun bó bá gbé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn yóò bomi lójú pòrò, gẹ́gẹ́ bí arákùnrin kan eléyìí tí wọ́n pè ní Ayọ̀ọ́lá Àyánwálé ṣe gún ìyàwó rẹ̀ Ganiat Àyánwálé lọ́bẹ pa lẹ́yìn ọdún 13 tí wọ́n ti ṣe ìgbéyàwó. Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2026 ó ní arákùnrin Ayọ̀ọ́lá Àyánwálé òun ló mọ̀ ti òdèdè o tó sì gbé májèlé fún aya rẹ̀ Ganiat Àyánwálé láti jẹ. ṣùgbọ́n ṣe lè arábìnrin ọ̀hún béèrè pé kí lẹ́sẹ̀ tó fi fẹ́ gbé májèlé fóun jẹ. arábìnrin ọ̀hún kọ̀ láti jẹ májèlé ọ̀hún, eléyìí ló jẹ́ kí Ayọ̀ọ́lá Àyánwálé kó lọ fa ọ̀bẹ yọ tó sì bẹ̀rẹ̀ sí ní gún aya rẹ̀ ṣàkàṣàkà igbe ẹgbàmí eléyìí tí àwọn ọmọ olóògbé ké òun ló jẹ́ kí àwọn ará àdúgbò kí wọ́n yọjú sí wọn nígbà tí wọ́n fi gbé arábìnrin Ganiat Àyánwálé dìgbàdìgbà lọ sílé ìwòsàn. níṣẹ́ ni ó ti dágbére fáyé o. kódà ó sọ fáwọn tí wọ́n fẹ́ dóòlà ẹ̀mí rẹ̀ pé òun ò mọ ẹ̀ṣẹ̀ tó ń ṣe ọkọ òun kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní gún un ní ọ̀bẹ. lára ohun tí àwọn akọ̀ròyìn tó ń fìdí rẹ̀ múlẹ̀ ó ní pé àwọn ọmọ 3 ó ní àwọn tọkọ-tìyàwó ọ̀hún ti bí fúnra wọn táwọn 3 sì wà nínú ilé lásìkò ìgbà tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún tó fi wáyé. ìṣẹ̀lẹ̀ ni arákùnrin ọ̀hún lọ ti àwọn ọmọ mọ inú yàrá kan lẹ́gbà táwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní pariwo síta lórí ìṣẹ̀lẹ̀ láabi náà o. àwọn ará àdúgbò tún fìdí ìròyìn múlẹ̀ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ leléyìí tí ọ̀gbẹ́ni Ayọ̀ọ́lá Àyánwálé ti máa lu ìyàwó rẹ̀ bíi kúkú bíi yíyè. lẹ́yìn ọ̀rẹ́yìn tí arábìnrin ọ̀hún dágbére fáyé, wọ́n ní arákùnrin Ayọ̀ọ́lá ló padà sínú ilé láti lọ́ọ́ mọ́ nu ẹ̀jẹ̀ eléyìí tó dà látara ìyàwó rẹ̀. àmọ́ ńgbà táwọn ará àdúgbò ń gbìyànjú àti náwó gan òun ló bá júbà ehoro. wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn létí níbi tí wọ́n ti ń wá arákùnrin Ayọ̀ọ́lá Àyánwálé. ọjọ́ kejì ó ní wọ́n mọ̀ tún bá òkú arákùnrin ọ̀hún o ládùúgbò níbi tí ó tún gbé ìgò tó fi gbé májèlé jẹ sẹ́gbẹ̀ẹ́ tí àwọn èèyàn sì ṣe aládàámọ̀ rẹ̀ pé òun gangan ó ní Ayọ̀ọ́lá Àyánwálé tó gúnyàwó rẹ̀ pa níbi wákàtí mélòó kan sẹ́yìn. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ẹni tó jẹ́ alukoro wọn Olúṣèyí Babáṣèyí ti wá fìdí ìṣẹ̀lẹ̀ láabi náà múlẹ̀ o tó sì ní àwọn ọlọ́pàá ń tẹ̀síwájú láti máa ṣe àkójọpọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọn yóò sì fi tó gbogbo aráàlú létí ibi tí ìwádìí wọn tó bá dé. ohun tó tún wá ń gbomi lójú àwọn èèyàn pòròpòrò báyìí ni bí àwọn ọmọ kékeré 3 ṣe di aláìníyá àti aláìní bàbá láì tí ì ní ìdí kan pàtó tó jẹ́ kí Ayọ̀ọ́lá Àyánwálé gbẹ̀mí ìyàwó rẹ̀ àti ara rẹ̀ o. àmọ́ ohun tí àwọn èèyàn fìdí rẹ̀ múlẹ̀ ni pé ìlùkulù bíi kókú bíi kóyè tó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ọ̀hún ṣeéṣe o kó jẹ́ òun gan ló ṣokùnfà ikú àwọn tọkọ-tìyàwó ọ̀hún.